ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ èkó tó fi ìgbà kan jẹ́ ọmọlẹ́yìn ààrẹ bọ́lá ahmed tinubu ìyún ọ̀nàrẹ́bù múríkúnlé okunola tí gbogbo ayé mọ̀ sí MKO ó mà tún ti lọ dá ẹgbẹ́ òṣèlú tuntun sílẹ̀ o. ẹgbẹ́ òṣèlú tí wọ́n sì ń pè ní African Reformation Party ARP ẹni bàbá náà lọ dá sílẹ̀ báyìí o. kódà tó ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé kò sí ṣe kò sáìṣe o, ẹgbẹ́ ARP táwọn ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ yìí òun ni yóò gbàṣàkóso orílẹ̀-èdè yìí tí yóò sì fi ṣèwádìí gbogbo àwọn olórí àti ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí láti ọdún 1960 sí ọdún tí a wà yìí. ẹ rántí wípé tẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní MKO ní ìpínlẹ̀ Èkó, kódà tó ti fìgbà kan díje du ipò láti ṣojú agbègbè Agége nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá ìyún Federal House of Representatives, ṣùgbọ́n tí kò rí ọwọ́ mú kó tó di pé ọkùnrin náà ó ṣàtìlẹ́yìn fún olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún tó kọjá ìyẹn ọ̀gbẹ́ni Gregory Peter Obi. ṣùgbọ́n síwájú àsìkò náà ọkùnrin náà ẹni àkọ́kọ́ tó ná òbítíbitì owó tó kó ẹgbẹ́ kan jọ tó pè ní Tinubu Non-Negotiable TNN tó ti ń polongo ìdìbò ààrẹ fún ààrẹ Bọ́lá Tinubu ìpè òun gan-an ní ipò ààrẹ tó sí lọ́dún tó kọjá. ṣùgbọ́n ní báyìí o Múrí Okunola ti kúrò lẹ́yìn Tinubu, bẹ́ẹ̀ ló ti jẹ́ kó di mọ̀ pé bàbá náà kò ní nǹkan rere kan tó fẹ́ ṣe fún Nàìjíríà o. ó ní bí Nàìjíríà yóò ṣe máa lọ sẹ́yìn rèé. ọ̀nàrẹ́bù Múríkúnlé Okunola wá jẹ́ kó di mọ̀ lásìkò tó ń bá oníròyìn sọ̀rọ̀ wípé eléyìí ló jẹ́ káwọn lọ dá ẹgbẹ́ African Reformation Party sílẹ̀ ARP. ó lè jẹ́ àkójọpọ̀ oríṣiríṣi ẹgbẹ́ òṣèlú àti pé ibẹ̀ làwọn yóò ti gba ìjọba. ó jẹ́ kó di mọ̀ pé táwọn bá fi gba ìjọba àwọn yóò sọ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù minimum wage di ẹgbẹ̀rún náírà 700,000 naira. bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé àwọn yóò tún dá ọgbà ẹ̀wọ̀n sílẹ̀ fún àwọn ẹlẹ́wọ̀n tó jẹ́ pé wọn ò ní máa wà nínú ẹ̀wọ̀n lásán, wọn yóò lọ máa ṣiṣẹ́ àgbẹ̀ láti inú ẹ̀wọ̀n láti lè pèsè oúnjẹ fún àwọn ọmọ Nàìjíríà. ẹgbẹ́ ARP ní bó ṣe wá rí báyìí wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ bíi mílíọ̀nù 44 million member ni làwọn fẹ́ kó jọ tó sì ní látọdún 2020 làwọn tí ń ṣe ẹgbẹ́ yìí tí àjọ INEC tí wọ́n sì fi òǹtẹ̀ lu àwọn tí wọn kò forúkọ àwọn sílẹ̀. wọ́n wá ní wá fìdí parí ọdún yìí tí àjọ INEC tí ò fi òǹtẹ̀ lu orúkọ African Reformation Party ARP tí wọn kò forúkọ àwọn sílẹ̀, àwọn yóò lọ ṣe ìwọ́de ní ọ̀dọ̀ wọn. bẹ́ẹ̀ náà ké sí gbogbo ọmọ Nàìjíríà wípé àsìkò ti tó kan jára wọn gbà, nítorí pé nínú àwọn ọmọ Nàìjíríà tó lé ní 200 million Nigerians, àwọn tí ó ń dà wọ́n láàmú àwọn alágbára tó ń fi ayé wọn báṣubàṣu wọn àjọ 3,000 lọ, tó sì ní bí Tinubu bó tún ṣe rí ìbò 8 mílíọ̀nù lọ́dún tó kọjá nínú àwọn ọmọ Nàìjíríà 2 mílíọ̀nù tó wà Nàìjíríà. ó lè túmọ̀ sí wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà nǹkan ló fẹ́ràn tó sì ní àfi kí gbogbo ọmọ Nàìjíríà ká ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ African Reformation Party tí wọ́n wà báyìí.